àṣírí pẹpẹ àṣírí pẹpẹ níṣọlá ìgbé ní fún ìyá jẹ bìrìbìrì àsán ẹja ẹ lọ ní sùúrù ìmọ́lẹ̀ àsán. Ọlọ́run mi tètè ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé abèrè pọ̀ lọ́rùn mi dá wọ́n lẹ́ni tá a dáṣọ fènìyàn ó ṣebí tọrùn rẹ̀ là ń wò bàjẹ́ ga ó níṣọlá. Ake hallelujah. Hallelujah. Ake hallelujah. Ake hallelujah. Hallelujah. Tí a fi wó ní Jẹ́ríkò ní ọ̀kìnrin ẹ̀ bá mi kí hallelujah yẹn. Hallelujah. Wá ní kéèyàn kó dìde kó bá mi kà á. Jeremiah 1:5. It says, before I formed thee in the belly, I knew thee. And before thou camest forth out of the womb, Attack! I sanctified thee. Oh yes. Ọlọ́run ní kí òun tó dá wa òun ti mọ̀ wá. Òun lòun dá wa, òun mọ̀ wá, òun mọ̀ wá, òun lọ́ba tó máa ní ju ẹni lọ. Ó ní kí ẹ tó dé ilé ayé, òun ti mọ tí ẹ máa dà. Ó ní kí ó tó di pé wọ́n bí yín, òun ti kọ nǹkan tí ẹ máa jẹ́ sílẹ̀. Ló wá ní ká Olúwa ní ká sọ fún yín pé tí ẹ bá rẹ́ni tó ń rí ṣe ẹ má bínú ẹ̀. Olúwa ní tó o bá ti rí ẹni tí ayọ̀ rẹ̀ ń kún tó ń dìde wọ́n ní kó o má bínú ẹ̀. Ó ní tí ó lè ṣílẹ̀kùn ọ̀run fún ọ. Hey! Oh God. Ó ní tí ó lè ṣílẹ̀kùn ayọ̀ fún ọ ni pé kó o bá oníire yọ̀, kó o bá oníire gbé torí ó ti sọ ọ́ ní Jeremiah 1:5. Ìyá wa kó tó di pé a tẹ̀síwájú tí a máa wá fi gbogbo ara gba offering tí àwọn tí Ọlọ́run lò tí wọ́n máa kọwọ́ bàpò tí wọ́n á sọ pé iṣẹ́ Ọlọ́run iṣẹ́ tó tóbi ni tí wọ́n á sọ pé iṣẹ́ Ọlọ́run iṣẹ́ ayọ̀ ni tí wọ́n á sọ pé àwọn ń gbọ́ àwọn rẹ̀ pé bàbá fún ọ ní ẹyọ kan fẹ́ gba ọgọ́rùn-ún padà ìyá mi bá mi dìde bá mi fún ọ ní orin ayọ̀. Ijó ọpẹ́ rẹ dá. Ijó ọpẹ́ Ọlọ́run rè é. Ijó ọpẹ́ rẹ dá. Ijó ọpẹ́ mi rè é. Ó yá. Gbogbo ara mi o. Àfi gbé Jésù ga. Gbogbo ara rẹ̀ dàbọ̀ ní kò fi gbé Ọlọ́run ga. Kábíyèsí o. Ẹ ṣé o. Kábíyèsí o. Ẹ ṣé o. Hallelujah. 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 Offering time. Blessing time. Offering time. Blessing time. Offering time. Blessing Ìyá mi time. jẹ́ kí wọ́n dá sí ti Ọlọ́run. Kábíyèsí o. Níṣọlá ìgbé ní fún ìyá jẹ bìrìbìrì ìmọ́lẹ̀ àtàn sùúrù àtàn nínú ayé ẹ ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣe ó ní wọ́n ṣe ti ń da nígbà tá à ń ṣèṣe lọ́wọ́ ni mo ti mọ̀ pé kò jù bẹ́ẹ̀ lọ tí mo kàn ń béèrè ní wípé ṣé a fẹ́ sọ pé mi ò sin Ọlọ́run tó ni ṣé a fẹ́ sọ pé mi ò pé ní ohun rárá tó ni mo gbààwẹ̀ odindi 40 days ni mo lò ní orí òkè láì ṣègbà lent àìmọye òṣòro tí mo ń ṣe personally nínú ilé kí ló tún kù kí n ṣe fọ́lọ́run 220 kí lélẹ́yìí ká ó ti ń sún èmi bọ̀. Dàdí ẹ má ṣe báyẹn sọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń là kọjá yìí èmi náà ń mọ̀ bó tilẹ̀ jẹ́ wípé it's been very difficult àmọ́ ọ̀rọ̀ rí gbogbo nǹkan tá à ń là kọjá ẹ má jẹ́ ká kó sú wa ẹ jẹ́ ká tẹra mọ́ àdúrà gbígbà èmi náà ń gbà mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba lókè ní ọjọ́ kan ó máa fún wa ní breakthrough débi wípé àwa náà máa ní owó a máa fi gbogbo eléyìí pàtàn ni dádì ẹ má jẹ́ kó sú wa kí la máa jẹ ní alẹ́ yìí owó dá. lẹ́nu ta lẹ́nu òun rèé 220 rèé owó oúnjẹ nìyẹn nígbà tí mò ń sọ fún ẹ ìwọ kọ́ ló ń sọ pé kí n ní sùúrù ká fọkàn balẹ̀ ìwọ náà á ní sùúrù. ẹ lọ ìdílé náà tó bá ká ẹ fi ṣe.
ṣòro léyìí. Ó ṣẹ̀ṣẹ̀ ń gba ibi tí mò ń gbà. N tó bá ká Olúwa ní ká fi ṣe. Ọmọ mi, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Àṣírí pẹpẹ ooo. Níṣọlá. Ìgbé ni fún ìyà jẹ. Ìgbé ni fún ìyà jẹ. Bìrìbìrì ooo. Ìmọ́lẹ̀ àtàn. Sùúrù àtàn. Nínú ayé ẹ ò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, ẹni forí ti dópin là ń gbàlà o. Ẹ má ṣe jẹ́ kókó yín ṣàárẹ̀, torí mo ti ṣẹ́gun ayé. Ẹ mójú kúrò nínú ohun ayé o, àbáyé lọ. Ohun ayé àbáyé lọ, àṣírí pẹpẹ. Níṣọlá. Kò lè gbé ní fún ìyà jẹ. Bìrìbìrì ooo. Àṣírí pẹpẹ ooo. Níṣọlá. Ìgbé ní fún ìyà jẹ. Ìgbé ní fún ìyà jẹ. Bìrìbìrì ooo. Ọlọ́run mi tètè ṣọlá dá mi. Ìrere ká wá fi jíṣẹ́ fún yín torí Ọlọ́run sọ pé ayé ti ń lọ sí òpin, gbogbo wa náà dẹ̀ mọ̀. A wá wò pé gbogbo ohun tí a bá ń ṣe tí a bá fi ti Ọlọ́run síwájú torí ayé ti ń lọ sópin, ká gbà pé Jésù Kristi òun ni olùgbàlà wa. Òun ni Ọlọ́run sọ wípé kó wá tan ìmọ́lẹ̀ sí ayé. Hallelujah sir. Hallelujah sir. Dáàdì, nǹkan tí pásítọ̀ ń jà láti sọ pé kẹ́ ẹ fi ayé yín fún Jésù nítorí pé ayé tá a wà yìí ó ti ń lọ sí òpin. Ẹ jẹ́ kí a di àtúnbí nínú Jésù Kristi torí pé nínú Matthew 7:7 ó ní pé kí a béèrè a ó sì fi fún wa, ó ní kí a wá kiri àwa yóò rí, ó ní ká kọ̀kùn wípé wọ́n ó ṣílẹ̀kùn fún wa, wípé gbogbo ohun ayé àbá ayé lọ. Ṣó ti yẹ yín sà, ẹ jẹ́ kí a jọ̀wọ́ ayé wa fún Jésù kí Jésù Kristi kó lè take perfect control of our lives. Hello madam, ẹjọ́ àjàsá manager mò ń bọ̀ o kí lè nínú ẹjọ́ tó rọ lọ́run. Monday good. so ń sìn kí wá fi ayé mi fún Jésù láàárọ̀ Monday wọ́n ní ká ṣiṣẹ́ fún 7 days ká fi jọ Sunday lẹ̀ àná Sunday ẹ wà ń bẹ̀ o ẹ rí nǹkan kan sọ o nísìnyí tí bá nísìnyí tí mo gbọ́ ti Jésù tó ní mọ́tò wá dé ẹ ló ẹnjìníà bọ́lẹ̀ bá ṣẹ́ dé kí n máa sọ kọ́tọ̀kọ́tọ̀ mo ti gbọ́ ti Jésù ń sìn kí wá padà lọ sọ statement fáwọn pòlíìsì ní station mo ti gbọ́ ti yín kí ọlọ́pàá wá gbọ́ tẹnu mi àbí ó dà pé ẹ̀yin náà rán sí mi àbí ok I see ó dà pé tọkọtìyàwó ni torí ẹ tẹ fẹ́ jọra I see now tẹ bá wá pẹ́ jù níbi tẹ wà yẹn màá mú ìtẹ́pọ̀ àbí kí n yọ kébù kan lára ó sì tí mi tí mọ ibi tó ti bàjẹ́ àbí bóyá ibì kan sí màá tẹ̀ sí yín lójú Dixie dá ìràwọ̀ tí bá pa bọ́ọ̀sì mi sí wá lu játijàti sí yín lára tí bá rí ọ̀hún Jehovah kí n gba Jésù láàárọ̀ Monday. Ọlọ́run mi tètè ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé abèrè pọ̀ lọ́rùn mi dá wọ́n lẹ́ni tá a dáṣọ fẹ́nìyàn ó ṣebí tọrùn rẹ̀ là ń wò bàjẹ́ ga àwa ń wá ọ̀rẹ́ ọ̀fẹ́ o ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji tó ń kọjá kí ló dé tẹ fóun tọrùn sílẹ̀ o tẹ̀lé pa ohun táyé ayé akọjá ń lọ
bàjẹ́ ẹni tó dúró ẹ kíyèsára kẹ́ ẹ má bà á ṣubú ìjọba ọ̀run ò ló jọjú ayé ohun ọ̀rọ̀ rẹ̀ kò ṣàtẹ̀ o ìlú ògo lókè o wọ́n gbàgbé o ìgbà tí òpin ayé bá dé oríṣiríṣi là ó máa rí ohun tí ó ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù èké á dìde ayédèrú ìran àgbáyé kan ọ̀pọ̀ àforúkọ Jésù bojú wọ́n fi ṣiṣẹ́ ibi ìgbà yìí là ó mọ̀ pé òpin dé òpin ayé dé tán ohun ọ̀rọ̀ rẹ̀ kò ṣàtẹ̀ inú ọgọ́rùn-ún lókè o ìyà tí mo jẹ láyé. kí ló dé àárín chọ́ọ̀chì wa mọ́ ìjọ yìí àjọ bẹ̀rẹ̀ ni tájọ bẹ̀rẹ̀ nígbà tí ò sí ó wá dìgbà tí Ọlọ́run gba ẹnu wa ṣe àṣẹ ó dìgbà tí Ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀ lẹ́ẹ̀wà wá mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́mì wa nínú Olúwa ẹ bá mi sọ ohun tí Ọlọ́run ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ẹ sọ oore tí Olúwa fọwọ́ sí míràkù tí ó ṣẹlẹ̀ tí Ọlọ́run fi sọ pé àṣẹ ti dé ó ti wà ní ọ̀dọ̀ wa kẹ́ máa bá wa ká lọ. ẹ wo Sísọlá Ọlọ́run ti ń fi ẹnu dádì ṣe àṣẹ pàápàá jùlọ ó ń ṣe iṣẹ́ ìyanu ńlá láàrin wa ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ má fi ojú ti tẹ́lẹ̀ wo dádì o àṣẹ ti wà lẹ́nu wọn ju ti tẹ́lẹ̀ lọ woman kan tó wá ó ti ń wá ọmọ láti 13 years ago nígbà tó wá sí ìjọ wa ó ti ní oyún ó ti bí ọmọ òun àti ọmọ ló ti wá jọ́sìn pẹ̀lú wa. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ gbé gbogbo ilé tẹ́ ń sọ yẹn kí ni gbogbo yẹn ṣé torí nǹkan tẹ́ ṣe pè mí padà nìyẹn ṣé ẹ̀yin ò rí life mi pé ó ti change ju ti tẹ́lẹ̀ lọ ni nígbà tá a wà ní church yín for the past 2 years a pé 15 rí ẹ̀yin ò mọ̀ bí gbogbo church yín ṣe rí ẹ wò church tí mò ń lọ sìn tẹ́ bá rí bẹ́rẹ̀ ò ṣe pọ̀ tó à ń ṣoríire ń bẹ̀ ni ẹ jẹ́ kí n mú yín lọ síbẹ̀ kán wá lọ wẹ orí yín dànù gbogbo òṣòro tẹ kó ẹ wò bẹ́ẹ̀ kó síra ẹ wò gbogbo tẹ wò ẹ wò fìlà gèlè kò bá gbogbo ẹ̀ mú ẹ rí wọn ẹ jọ ṣé nítorí kan tẹ ṣe pé láyé yín tẹ bá ti rí mi kọjá ẹ má ẹ bá pè mí mọ́ kí ni gbogbo nonsense yẹn ẹ di church yín mú o pẹ̀lú ẹ ò bẹ́ẹ̀ rí. kí ló ṣẹlẹ̀? Olú ni o. Kí ló dé? Kò dúró ṣe lẹ́sìn ni? Kí ló tí ò dúró sí skul? Àbí nǹkan tí mo rò? Dáàdì kò ṣe kọ́ tẹ̀ ń rò ó, ara Bólú ni ò yá o. Ṣé lára ẹ̀ ń gbóná lọ́pẹ̀ mi ní kí n jaya? Ara ẹ̀ ń gbóná kẹ̀? Ara ẹ̀ ń gbóná? Pẹ̀lẹ́. Ó yá jẹ́ ká fi àdúrà jagun ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run á ké pè ọ́ ní òní, ọmọ rẹ, àyànfẹ́ rẹ tí o fún wa. Bàbá, àìsàn káìsàn tí o bá ń bẹ ní àgọ́ rẹ̀, bàbá bá mi gbà dànù. Àìsàn káìsàn tí o bá ń bẹ ní àrùn ọmọ rẹ̀, bàbá bá mi gbà dànù. Mo wá mú ẹ̀jẹ̀ Jésù ní òní, mo wá fi dáàbò bo ọmọ yìí, ọmọ ayọ̀, ọmọ àlàáfíà. Ara àwọn ọmọ ogun rẹ ni Ọlọ́run bàbá tó bá ti ń rán àìsàn yìí, bàbá bá mi dá padà. Dá padà, dá padà. Ṣìbùrùkàtà rọmọsàtàyàbà, ṣìnkọlọ́bọ̀bọ̀bọ̀bọ̀ ṣìkúrámàsàtàyàbà bàbọ̀, kàràbọ̀ṣẹ̀kẹlẹ́bọ̀bọ̀ màmá ṣìrọ̀bọ̀ kàtà, ṣìmbọ̀lọ́kọ̀kọ̀ ṣìmọ̀rọ̀kàtàyọ̀bọ̀sílàtà, ṣàkànnàmàbọ̀ ṣìrọ̀kàtà.
Ọba àwọn ọba padà. Ọba tó jẹ padà. Lábàtàrò. Ọba pàpàpàpà ṣì pàpàpàpà rúkọ. Olúwa. Ọlọ́run sọ̀rọ̀ pàtó bó sọ̀rọ̀ kàkà. Káyọ̀bàtàrò ṣì pàkàsà. Oh Jesus! I am calling you. You have the power. Ẹni àrò ọ̀sẹ̀. Ó yá bá tó sẹ́yà. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Olúwa. Mọ̀tòkọ́ kú lọ́wọ́ mi o. Ìdílé ẹ̀rọ jíjẹ. Àìkọ́bà òdì blood of Jesus. Kọ̀ọ̀bùrọ̀tòrò. Lábàtàrò. Amen. In the name of Jesus. Hallelujah. Kábíyèsí hallelujah. Ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún. Hallelujah. Ẹ dúró tó bá ń pe àwọn òbí abiyamọ gidi. Ẹ̀yin yìí náà máa jáde o. Ẹ tó bẹ́ẹ̀ kẹ́ jáde. Mi ò jẹ́rìí kẹ́ jáde. Kí ló dé ná? Gbogbo ẹgbẹ́ yín wà ń ta wọn ṣiṣẹ́ wọn lásìkò tó yẹ kó ṣiṣẹ́. Ẹ̀yin máa ṣe evangelism kiri látàárọ̀ títí dalẹ́. Bọ́bọ̀ yẹn ṣẹ́gbẹ̀ láti school ni wọ́n yẹn fún ẹ̀ńjì nínú bọ̀ mọ́. Ebi ń pa ọmọ ẹ̀. Ni mo yẹn wá tí mo fún lóúnjẹ. I'm sure you didn't this morning. Ṣótọ́ kò jẹun láàárọ̀ yìí. What is your problem? Kí ni wàhálà yín gangan ná? Ìgbàgbọ́ láìsí iṣẹ́ ṣẹ́yìn ọmọ wípé kù ni. The right time tó yẹ kẹ́ fi ṣiṣẹ́ ẹ máa fi máa fẹ́ evangelism kiri ẹ ní ṣiṣẹ́. Tára ọmọ ò bá yá àdúrà ni. Torí bá fọ ọmọ àdúrà ni. What is it? Ṣọ́nà tó pè yín ó pè yín fún yàjẹ́ ni. Jẹun jàre ọmọ fún mọ́mí. Hallelujah. Water. Ẹ má fọmọ lọ́mọ lọ́sà. Ara àánú Ọlọ́run tí a rí gbà náà ni. Ara àánú Ọlọ́run. Tí màá ṣàbí ọmọ gidi tèmi náà jẹ́ ni. Àwọn wá ọ̀rẹ́ ọ̀fẹ́ o, ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji tó ń kọjá. Kí ló dé tẹ fóun tọrọ sílẹ̀ o, tẹ̀lé pa ohun táyé ayé akọjá ń lọ. Àwọn kan náà dá mi kí ló ń ti wọ́n fún mi. Sí ráìsì. Ní sùúrù ọ̀sán ní gbágbá lórí mi. Ṣé kí n gbé gbogbo kúlà fún ẹ? Wọ́n bọ̀ fi sí ráìsì. Ọlọ́yin pọ̀. Ṣé o fẹ́ spag àbó fẹ́ spag lélẹ̀? Ó ní 200 naira. 200 naira. Ṣé o bẹ́ẹ̀ ràn dé lónìí? Ẹ bá mi fi jáwọ́ díẹ̀. Màá já gbogbo ẹsẹ̀ gan sí ike sọwọ́ lásán ní kàràmù. Gbogbo ẹnìkan gbélé ọ fẹ́ dá mi padà sílé ni. Alright, ṣé o bẹ́ẹ̀ ràn dé? Mi ò lè ràn lẹ́nu. Ọbẹ̀ ti wà òkè. Ẹ fọbẹ̀ sí gbọ́. Ẹ ṣe Sisi Òrèké o. Ní káàbọ̀. Ẹ ṣe a máa ríra létà. Wá owó mi ńkọ́. Ẹ ṣàwọn bá ṣe ń ṣe ẹ má wọlé ṣé ní gbogbo gbèsè mi àti tẹ́lẹ̀ àti tẹ́lẹ̀ ìjókòó náà ni máa san gbogbo ẹ̀. Ṣé ti gbọ́? Níjọ́ Christmas àbíjọ́. Ẹ jẹ́ sáré lọ lékè ọgbẹ́lẹ̀ fáwọn. Bá a gbọ́ oúnjẹ. Kí ló dé? O fẹ́ bà ayé mi jẹ́ ni. Kí wọ́n gbọ́jọ́ kan wá san gbogbo ẹ̀ wá gbá gbogbo ẹ̀ bọ̀. Kí ló ṣì? Kí ló bá dé? Ó ga lára ẹ̀. A kú ní kò fẹ́ o fẹ́ wa. Ọṣọ tó rí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyẹ lásán ló máa kó jẹ. Orí bí aṣọ ọ̀nù lẹ̀. Orí àdàràdà bí ọbẹ̀ ilé ọlọ́kà. Àwọn tó bá mi ṣiṣẹ́ gan tí mo mú wa láti Togo gan. They look good more than you. You even look unkempt. Mi lè gbóúnjẹ jẹ lọ́wọ́ ẹ̀. Sista Òrèké ẹ ní sùúrù ẹ wo kọ́lọ́run dáríjì mi pẹ̀lú ẹ̀ ṣe embarrass lórí rice Ọlọ́run kan sọ nínú Bible pé ká má fi oúnjẹ ká má fi dun ẹnìkejì wa kò lè tó yìí náà èmi ti dáríjì yín o àmọ́ ó kàn yín àti Ọlọ́run kọ́lọ́run dáríjì pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ tẹ̀ ṣe wọ́n mílẹ̀ lẹ́nìí I'm highly disappointed. Ṣé mo ti wá ṣe ètò pọ̀ jù ní màá ṣe wèrè orí bóyá fine orí yamayama mo inú ẹ̀ ń bí mi bóyá wà ó rà bí máa tí ẹ̀rọ ẹ̀yìn ní rádaràda òde tó gbé sílé sójà àjọ àwọn ọlọ́dà wá sí ibi obìnrin tí mo bẹ́ tà. Sista Òrèké ṣéèsì lè dà sí mi lára yìí mo fẹ́ ṣe embarrass mi ní fífẹ́ ṣojú òwe mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mi ò bẹ̀rẹ̀ jẹ́sẹ̀ náà mo fà yín lọ́lọ́run lọ́wọ́ ẹjọ́ ìlú mi kì í fi ṣan. Màá dá ìtọ́jú ẹ lórí kókó sì lọ kò fẹ́ wa ó ṣe rádaràda ìró ìbádùn bá tán òṣì mọ́ra pa máa yà yọ. James Ọláyíwọlá ọlá ò ní pẹ̀kun ẹ̀mí ló mú pé.
try láti mọ̀ kọ́ ní King James. ok tí wo bá mọyé ìgbà mélòó tí mo pè ẹ mẹ́ta ni mo pè ẹ James kó pa báìbù yẹn dé kó máa gbọ́ mi dáadáa. kí ló ṣẹlẹ̀? ó ti sú mi ni. kí ló sú ẹ? ó ti sú mi ni James ó ti sú mi. ṣé wò rí nǹkan tó ń ṣẹlẹ̀ sílé ayé wa ni ṣé bí wọ́n ṣe structure ilé ayé wa bàtà fẹ́ má rí lélẹ́yìí wọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní last week ọmọ fẹ́ bọ́mọ wa lọ́wọ́ torí ebi àárí owó tọ́jú ọmọ láti fi jẹun oúnjẹ. Jésù àṣẹ kí ni. kí ló wá fẹ́ kí n ṣe sọ fún mi. ṣé o try láti understand nǹkan tí mo sọ ni I am tired. I know. kí ló fẹ́ kí n ṣe. lọ wá iṣẹ́ báwo lọmọkùnrin ṣe máa dá tó báyìí tó ò ní lọ wá iṣẹ́ jáde lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ wá iṣẹ́ níbi tí wọ́n ti ń wáṣẹ́ bí àwọn ọkùnrin ẹgbẹ́ ṣe ń ṣe. Lisa ta èṣù ló ń gbógun yìí ẹnu tí ó gbé Ọlọ́run ti fi àṣẹ sí ó ti wá di ẹnu àṣẹ tí a ń lò fún aráyé ẹnu tí Ọlọ́run fa àṣẹ sí mo fi ń ṣe sà fún bàbá lókè bàbá God ní ìgbọ́dọ̀ fi ṣe sà fún èèyàn kankan mọ́ iṣẹ́ wo ni mo fẹ́ lọ wá. jọ̀wọ́ gbẹ́nu dákẹ́ jọ gbé gbogbo ẹnu ẹ dákẹ́ báyìí kan ló sọ wípé ìgbàgbọ́ tí ò bá níṣẹ́ ó lọ kú ni ó ti jọ kú ayé ọmọ ni. ìwọ tó ń tẹ̀lé mi tó tún fún mi ní sùúrù tá a fi jọ ń ṣe ìrìnrìn káàkiri tó tún ń sọ̀rọ̀ báyìí kó ń tẹ̀lé mi àjọ ń ṣe ó ti fẹ́rẹ̀ mi wọ ló ń tẹ̀lé mi o. gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ má lọ tán rẹ o má lọ tán ara rẹ títẹ̀lé tí mò ń tẹ̀lé ó nìdí kò ṣe pé bẹ́ẹ̀ yẹn náà mo ṣe lọ́ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ yẹn fi gbogbo ọ̀rọ̀ Jésù yẹn sílẹ̀ o ṣó ti yẹ fi gbogbo ọ̀rọ̀ Jésù yẹn sílẹ̀ because Jésù náà ló fi fẹ́ mi tí mo fi tẹ̀lé ẹ lórí pé mi ò fẹ́ jẹ́ kí wọ́n gbẹ̀ mọ́ mi lọ́wọ́ mo bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ìnire pẹ̀lú ẹ̀ ọmọ gbòòrò ní mi kàn fáwọn ọmọ yẹn mo dẹni tí ò ń wọ yẹ ìrìndì mo dẹni tí ò ń wọ chain kò sí pé bẹ́ẹ̀ mo ṣe láìkí Jésù wọ́n ni mo tẹ̀lé lọ sọ́dọ̀ Jésù èmi ò gba àwọn èrè mẹ́sì o kò lọ jẹ́ kó rí ẹ̀ kó lọ yí o kí ló ṣẹlẹ̀ gángan. wọ́n James jẹ́ ìṣe nǹkan fún ẹ tí o ò bá lọ jáde kó lọ wá iṣẹ́ wọ́n á gbà mí mọ́ ẹ lọ́wọ́ èmi máa bọ́ sí gbòòrò ó mọ̀ pé ọmọ gbọ́dọ̀ ní mítẹ́lẹ̀ mo máa bọ́ sí gbòòrò ọmọ ẹ̀gbọ́n màá tún gbẹ fọmọ màá gbẹ fẹ́lọ̀ mi bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lọ tún bímọ ìyẹn tún kọ́ ṣé gbogbo ìdá tó ní burúkú táwọn máa ṣẹlẹ̀ lẹ́yìn ni ṣé bí wọ́n ṣe fẹ́ mi lẹ́yìn ni ìwọ wo ọwọ́ mi tó ṣe ń ṣá wo àwọn mi ti ṣá tán ìwọ náà mọ̀ mi nà ó ṣíbẹ̀bì ló mọ̀ mí sí gbogbo èèyàn mọ̀ mí sí ṣíbẹ̀bì nígboro láì tí 35 ẹ̀rẹ̀ sí pé mi ó bá yé mi jẹ́ mi ó bá kí n kú tó lé ni kí ló ṣẹlẹ̀ gangan náà gbogbo ọ̀wà burúkú tí mo máa ń wù mo mọ̀ ọ́n fa gbọ́ ni o àwọn sìgá ni à ń gé gbogbo ẹ̀ náà mo jọ̀wọ́ ẹ̀fún Jésù lórí ọ̀rọ̀ ẹ náà ni kí ni Jésù fẹ́ gbà lọ́wọ́ mi kí ni Jésù fẹ́ gbà lọ́wọ́ mi sí mi tí ì fún un. pàṣẹ sórí tí a bá wo ní òbí Ọlọ́run tí bá. ọ̀dọ́ ń gbé gbogbo báìbù sílẹ̀ ọmọ fún gbogbo pákéjì báìbù sílẹ̀ kí ni gbogbo orí burúkú gan ó ti sún mi ni mò ń sọ fún ẹ títorí títí ẹ ìwọ náà mọ̀ pé mò ń lé ìlẹ̀kẹ̀ sí bàdí mi torí títí ẹ mò ń lé ìlẹ̀kẹ̀ mọ́ oní ìlẹ̀kẹ̀ yẹn bó ṣe máa ń sound sí ẹ létí ò láìkẹ̀ pẹ́pẹ́ sí o fẹ́ bá mi sùn wà á máa ṣí Psalm 23 kò tó bá mi sùn ṣóyàwó rẹ ni ṣóyàwó rẹ mọ́ títẹ̀ rẹ ni kí ló ṣẹlẹ̀ gángan máa bá sí gbọ̀nà sí àwọn bọ́ọ̀sì máa máa jẹsẹ́ mi dáadáa láti jẹ́ mo ti fẹ́ mi ò kọ́ ọmọdé kọ́kọ́ ní burúkú lọ́jà ọ̀ mánéèjì wẹ̀rí ẹni kí ló ṣe kó fẹ́ fi ṣe báyé mi jẹ́ ni kí ló ṣẹlẹ̀ fíríjì la gbé sínú lẹ́yìn kọ́bọ̀dù ìwé la fi ń tòsí kò ṣiṣẹ́ rí ó ti sún mi o ọ̀gbọ́n ni wọ́n wèrè bọ́ síta ẹ̀kọ́ ní o ìwọ náà mọ̀ bí gbogbo mu sí o tí bá jáde báyìí ọmọ kan sọ pé sí màmá sí bèbí mo lè wá títorí ẹ̀ mo lè wá gba Jésù mo lè wá sọ pé orí ẹ̀ fẹ́ dànù má lọ wá o ọmọ sọ fún ẹ̀yẹ ó wà lẹ́bi wèrè o fi gbogbo ní burúkú tí gbogbo Jésù yẹn fi gbogbo ẹ̀ náà wá bó ṣe máa wáṣẹ́ lọ ó ti sún èmi mo sọ fún ẹ̀yẹ o. Ọlọ́run mi tètè ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé á bèrè pọ̀lọ́. ẹ ké hallelujah. hallelujah. ìwọ tí o ní ìgbàgbọ́ wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu á ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. ìwọ tí o ní ìgbàgbọ́ nínú ìpè bàbá wa jí o mo ní ẹ ké hallelujah. hallelujah. ẹ jókòó. kò sí ìgbàkigbà tí èmi lè wá sínú ilé Ọlọ́run yìí tí inú mi ò kí ń dùn tí ayọ̀ mi ò kí ń kún nítorí mo mọ̀ wípé oore ọ̀fẹ́ ńlá òní ó wà nínú kí èèyàn wà nínú ilé Ọlọ́run àbí mo parọ́ ni
kò síbi tí a ti lè jọ gbádùn jù ní Ọlọ́run lọ. Kò síbi tí a ti ní àlàáfíà jù ní Ọlọ́run lọ. Oh yes. Kò síbi tí Ọlọ́run ti lè ṣe ohun tá a fẹ́ fún wa jùbọ́ lọ ju ilé ẹ̀ lọ. Ìdí nìyẹn tí inú èmi máa fi ń dùn. Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ tẹ́lẹ̀, wọ́n láwọn ò fẹ́ ká pẹ́ púpọ̀ nínú ìsìn ti èní. Ìtorí ẹ̀ kó tó di pé bàbá wa wá sí iwájú ń bí, kó tó di pé wọ́n wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, kó tó bá wa sọ̀rọ̀ ìtùnú, à ń fẹ́ kí àwọn akọrin wa kí wọ́n kọ orin fún wa. Orin tó máa mú wa súnmọ́ Ọlọ́run sí. Orin tí ó máa dá wa lára yá. Orin tó máa múnú wa dùn kó tó di pé bàbá wa wá sí iwájú ń bí. Ẹ wò ó, mi ò gba iṣẹ́ yín ṣe o. Àmọ́ orin yìí mo máa ń nífẹ̀ẹ́ púpọ̀ nítorí pé òun nìkan ló tóbi jù nínú ayé wa. Ó ní mo ṣe máa ń ní ìfọlùwàgà ó dára. Yéyéyé ó dára. Ìfọlùwàgà ó dára. Yéyéyé ó dára. Ó dára. Fún Jésù. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé Ọlọ́run wà níbí. Ọlọ́run wà níbí. Bóyá ẹni yẹn ò gbọ́, sọ fún wípé tèmi á ṣe é ṣe lénìí. Tèmi á ṣe é ṣe lénìí. Tó bá gbà bẹ́ẹ̀ pàtẹ́wọ́ fún Jésù lẹ́ẹ̀kan sí. Hallelujah. Ẹ jẹ́ ká jókòó. Ẹ jẹ́ ká jókòó. Thank you so much. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa. Ẹ ṣé gan ni pásítọ̀ wa. Ó àǹfààní ńlá láti ẹ fún mi lénìí láti wà ní orí pẹpẹ yìí. Ẹ jọ̀ọ́ a ti sọ wípé a fẹ́ pẹ́ rárá. Tọ̀wọ̀tọ̀wọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, mo pe bàbá wa tí Ọlọ́run tó ń gba ẹnu ẹ̀ sọ̀rọ̀. Bàbá wa tó jẹ́ torí tiwa lọ́lọ́run ṣe rán níṣẹ́. Our dear daddy, our very handsome daddy, Gio, kàn wá láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Thank you. Thank you. Hallelujah. 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 Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé ó ṣe ibi tuntun bẹ̀rẹ̀. Ó ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. One more time, ẹ sọ fún sẹ́ẹ̀. Tẹ́tí bẹ̀rẹ̀, ẹ ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Má jẹ́ káyé sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀, látara mi kò tó dá mi lóhùn. Ó tiẹ̀ ní àwọn nǹkan tí mo fẹ́ discuss pẹ̀lú yín. Ṣé kò lè? Àwọn kò
mo kàn wọ́n pàkíyèsí ní sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní church lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé ṣe mọ̀ pé Daddy G o ìmísí Ọlọ́run wà lára wọn gan. Ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run ti ara wọn ṣiṣẹ́ ìyanu lóríṣiríṣi. Ṣé rí ọ̀rọ̀ ara mi náà dẹ̀ ni mo tún fẹ́ bá yín discuss. Ṣé mọ̀ pé mo máa ní problem ọkùnrin? Ẹ̀yin náà mọ̀ àbí? Mo wá jókòó mo wá wò pé irú Daddy G o yẹn bọ́n ṣe ní ìmísí Ọlọ́run. Bóyá tí n bá tiẹ̀ gbé súnmọ́ wọn bí wọ́n tiẹ̀ máa gbà fún mi so that the problem mi ó máa solve. Ó lè ní ibẹ̀ ṣe wà yín. Ẹ fẹ́ gbé súnmọ́ Daddy G o àbí kí lẹ sọ? Mi ìgbọ́n kan tẹ sọ. Ìwọ wa ló lè ń gbé ẹ mọ problem mi náà ẹ wò nínú church lásán ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti ask me out ẹ dẹ̀ mọ bí problem mi yẹn bó ṣe heavy tó ní mo ṣe ògbé tí at least Daddy G ò bá tó bá fi mi sí Ọlọ́run yẹn tó fi enter mi fúnra mi máa wà alright. Ẹ fọ́ ni ẹ fẹ́ máa fẹ́ Daddy G o kẹ́ lè jẹ́ second wife àbí kí lẹ ní. No second wife báwo no don't go there. Nǹkan tí mò ń try láti sọ ni pé at least Daddy G ò bá lè fẹ́ mi síta tó gbalé fún mi máa wà okay. Kí lẹ sọ ẹ fẹ́ máa fẹ́ Daddy G o ẹ fẹ́ fi ẹran ara yín ba ìmísí wọn jẹ́. Why? Ṣé ẹ̀yin ò mọ̀ pé tẹ bá fẹ́ Daddy G wọn sìn iṣẹ́ ìránṣẹ́ wọn ló máa wálẹ̀. Òun ní sìn ẹ wò mí kí n tó dé church yín ẹ rí bí mo rí èmi lélẹ̀ sìn ẹ wò mí náà ẹ rí pé life mi ti change ẹ wo gba àwọn members wa tán wà ní church ẹ rí life wọn bó ṣe rí ìwà sọ fún yín sìn pé fẹ́ máa fẹ́ Daddy G o in fact ẹ fọ́ ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ fọ́ ni mo tẹ̀ ṣe ń wò yìí gan inú yín bí mi. Kí ló fi ń ṣèyàn? ṣe gbọ́rọ̀ kí ló fi ń ṣèyàn ó dẹ̀ ń pé ẹ̀mọ̀ kan tó ń ṣe yín. Àṣírí pẹpẹ ooo níṣọlá ìgbé ní fúyà jẹ. Bàbá fẹ́ jíròrò lórí ẹ̀mí mọ́ dárí wa ẹ̀mí mọ́ dárí wa jẹ́ ká rí sọ jẹ́ ká rí yanjú nígbẹ̀yìn tá a bá máa parí ìjókòó yìí kí a fi ògo fún Olúwa Jésù Kristi Olúwa wa. Tabari ni tó ní nǹkan tó fẹ́ sọ tẹ bá notice ẹ jẹ́ ká mọ̀. Ẹ ṣe alàgbà ibi ò tiẹ̀ ní ọ̀rọ̀ púpọ̀ kan tí mo fẹ́ sọ àkíyèsí ni mo fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan ni ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yà alàgbà àgbàlagbà ni mi mo dẹ̀ dúró ní dúró àgbà mo dúró bí ìkan ṣe máa dà ẹ̀mí sì ń darí mi bẹ́ẹ̀ mi ṣe ń darí mi láti tó kọjọ́ ìròjé àmọ́ mò ń ṣe àkíyèsí kankan tó dàbí pé kò fẹ́ yé eyín tó ọ̀rọ̀ nípa Pastor Solomon ni mo fẹ́ jà yín sí ṣé ẹ ṣàkíyèsí wípé gọ́rọ́gọ́rọ́ Pastor Solomon ó ń pọ̀ dùndú ẹ̀ fẹ́ náta jù àfi bí ìpòhùn ló kó gbogbo ìjọ ló ṣe ń ṣe bí ojú ò bá ka mọ́ pàápàá bí ìṣesí ẹ̀ bí kankan máa pè lólórí ìjọ jù yín lọ ni èyí ò dẹ̀ dáa tó alàgbà ẹ wo mi ò kọ́ yín o tàbí pàṣẹ níwájú yín o mo fẹ́ kẹ́ wá nǹkan kan ṣe sọ̀rọ̀ Pastor Solomon. manu àgbàyàn adalẹ̀ ẹ ní ṣubú dànù oúnjẹ ọmọ báyìí ó máa jiná fún yín jẹ mi inú ọmọ pé ti ṣàkíyèsí you see as a matter of fact èmi náà ti notice kò sígbà tẹ́ fẹ́ pé ìpàdé bójú àárọ̀ ni bójú ọ̀sán ni bójú alẹ́ ni Pastor Solomon would always have a reason not to be at the meeting. Is that kó lóun wà níbiṣẹ́ o àbí òun lọ fast níbi kan àbí mọ̀gàn òun ní àtúntò gbàdúrà he must be up to something definitely and we have to be watchful. Hey, elder ẹ ṣe àdúgbò ẹ jọ kí ló dé tẹ ṣe ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà kí ló dé tẹ ṣe ń fa ọ̀rọ̀ Pastor Solomon tẹ́ ń gbàgbé ẹni gbàgbọ́ tí kò ní any importance lórí ìjókòó yìí ó wá déédéé kò wá àgúnlá ẹ wò bóyá ẹ ti gbàgbé ṣe ní Pastor Solomon tẹ́ ń wò yìí kó má kọ̀ dàbẹ́ ní pé ọkọ mi wọ́n travel àrí pásítọ̀ tó máa ṣẹmọ̀ tó máa officiate ni o ọ̀rẹ́ ò tiẹ̀ ní mínìmì síjọ yìí gan ẹ jẹ́ n put it that way àmọ́ téèyàn kan bá rè pé òun fẹ́ wá overthrow náà kọ́ mi
téèyàn kan bá rò pé òun fẹ́ jẹ jíò ẹ má tún jọmọ́ mi lórí o ẹ̀ẹ́dẹ̀ ni overthrow ọkọ mi. ìyá wa kò rí bẹ́ẹ̀. gbogbo ibi tẹ́yìn bá ń lọ làwa ń lọ bẹ́ẹ̀ nìkan bá lóun kàn yẹn sápá àá jẹ́ kí ìyẹ́ yẹn kó rí dànù ni. It's okay. Is there any other thing again? Kò sí nǹkan tó mi rí that we discuss níbí but meeting yìí gan mi ò rí nǹkan kan tá a fẹ́ discuss torí gbogbo nǹkan ló ń lọ bóyá kó lọ nù jọ àwọn ọmọ ìjọ ń ṣe dáadáa yánfìn wọlé táìtì ń wọlé gbogbo ẹ̀ ń ṣe lọ so ọ̀rọ̀ táwọn dẹ̀ ń sọ mi rò pé nǹkan tá a gbọ́dọ̀ máa gbàgbé ẹni gbàgbà ọtí mi to me kò sí any problem sir. May the Lord bless you. Amen. Pastor Solomon only came in case ẹ mọ̀ pé Ọlọ́run ti mọ̀ wọ́n mọ̀ pàṣẹ wà ń bí àìmọye ìjọ tó ń pè wá pé ká wá bá wọn fi ohun àṣẹ ká fi léjọ tí wọ́n gan lórí àwa wò pé tó lè experience from mother ìjọ tí mo mọ̀ mo ṣe ní kó wá ẹ wá sọ fún gbogbo yín pé ẹ má da gbogbo ẹ̀ dá ẹ̀yin nìkan ẹ̀yin náà ẹ múra nínú ẹ̀mí ẹ ṣaragírí ẹ di ọmọ ogun gidi tó jẹ́ pé tẹ́yin náà bá tún wá improving your knowledge irú tí mi ò bá sílé tóun bá tiẹ̀ lọ ìwọ lè ṣe ìwọ náà lè ṣe so bí tọrọ yẹn lọ nìyẹn ẹ má jẹ́ ká fà is there any other thing ta fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ tí o bá sí let's tell that man he has done so well clap for Jesus. ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji tó ń kọjá kí ló dé tẹ fóun tọrọ sílẹ̀ o tẹ́lẹ̀ pa ohun táyé ayé akọjá ń lọ ọ̀run nìkan ní òkú o Sátánì ń dọdẹ ó ń búramúramù ohun ẹni tí ó pàjẹ́ ẹni tó dúró ẹ kíyèsára kẹ́ ẹ má bà á ṣubú ìjọba ọ̀run o lójoojúmọ́. Now I'm living with daddy, okay? Mi ò wá fẹ́ jẹ́ kó wá máa rìn kiri o. Jókòó sí sitting room, kò wo TV, okay? You know you're a big girl now, Abi? Yes. I love you. I love you too. Okay. All right, let's go. Dad, what about what you promised me? Iṣẹ́ ìrere ta fẹ́ lọ jí tá bá ti parí on my way back I'll buy it for you. Àṣírí pẹpẹ ooo níṣọlá ibẹ̀ ni fún ìyà jẹ bìrìbìrì ooo ìmọ́lẹ̀ àtàn sùúrù àtàn. Chọ́ọ̀chì wọn yẹn ó ti wá tóbi gan-an tó jẹ́ pé tẹ́lẹ̀ báyìí àjú 2 sí 3 lọ wọn ò ní kankan gbà yẹn bọ̀ tó bá rí wọn báyìí wọ́n ti ń ṣiṣẹ́ ìyanu arọ báyìí ó ń dìde ni afọ́jú ńlájú ni wọ́n ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ṣọ́ọ̀chì yẹn ó ti tóbi gan-an. tòótọ́ ni ọ̀rẹ́ mi bíṣẹ́ Ọlọ́run ṣe rí nìyẹn o ìyẹn ò gbọ́dọ̀ tún di ẹ wò o ti understand sórí ibi kékeré òun ló ti ń di ní ńlá so àsìkò tiẹ̀ ti dé nìyẹn kò dẹ̀ sí ẹ̀dá kankan tó lè yí padà kò sí o àsìkò ẹ̀ ti dé ni alásìkò ti dé ká bá a lò níbẹ̀ o. èmi náà máa lọ máa jọ́sìn lọ ní ṣọ́ọ̀ṣì wọn yẹn padà o mo gbọ́dọ̀ lọ síbẹ̀ o because tó ti ń ṣiṣẹ́ ìyanu yẹn mo máa lọ. ó tó yẹ so ìwọ lè padà lọ sí ṣọ́ọ̀ṣì ìwọ tó ti fẹ́ ní ọdún fífi túkùtù káàkiri ló fẹ́ lọ. jẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì Ọlọ́run ni so inú wọn máa dùn bọ́n ṣe wọ̀nyẹn tán bá rí mi pé old member wọn ó tún ti dé. ẹ lọ. Okay. Please just hold on. Let me pass it. Look at you. Ilé ni mo wà tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀. Ṣó fẹ́ wà ní? Oh, serious. Má wà tẹ̀ wùlẹ̀ wá rárá. Mo ń ṣàyẹ̀ kí ni àti ẹwà lórí láì báyìí. Oh, serious. Ṣé mo wá bá mi lé? Sọ̀rọ̀ náà.
Fọlákẹ́. Fọlákẹ́. Mo wọ̀n live video. Ó wọ̀n live video, kí nìyẹn ṣe kàn mí? Tí bá ṣe tán máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Ta ló sọ fún ẹ pé òun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀? Nígbà tó dẹ̀ ti set table tó ṣe bóyá kó pè mí lókè pé kí n máa bọ̀ kí wọ́n jẹun ni. Ó dẹ̀ dúró síbẹ̀ òfin mi ṣe live video kan. Take it easy now, mo ní mo wà lórí live video, ó dẹ̀ pariwo sọ̀rọ̀. Èèbò kí ló máa ń ṣe ẹnu? Kí ló máa ń ṣe ẹnu? Wọ́n ṣọ́ọ̀fù oúnjẹ ṣe ẹnu. Gbogbo tí ò ṣe ju oúnjẹ lọ báyìí náà. Kí ló ṣẹlẹ̀ gbogbo sọ fún mi náà? Kí ló tó máa ń ṣe báyìí náà? Wọ́n ní mo wọ̀ live video ní sùúrù tí bá ṣe tó ń bí má dé wàá attend sí ẹ. Nítorí pé wà live video lémi ò fi ní jẹun. Tó lè mọ̀ pé tí mi ò bá jẹ́ mo lè pààyàn. Tó mọ̀ fúnra rẹ̀. O lè pààyàn àbí kí ló sọ́nsìn? Yes, mo lè pààyàn. Ẹ gbọ́dọ̀ kí ni problem ẹ náà? Okay fine, o fẹ́ pa mí torí oúnjẹ. Are you okay at all? Ṣé mo kọ́ tó ń sọ lẹ́nu? Mo sọ pé mo wà lórí live video ẹrù tí ẹ bà ẹ́. Káyọ̀ ẹ já. Ẹ gbà mí o! Ẹ gbà mí o! Ẹ wọ́n kọ́kọ́ tó lọ máa pàyàwó ẹ̀ torí oúnjẹ. Ẹ wo! Tó bá ti pa mí ṣe bẹ́ẹ̀ ti rí dáadáa. Fi mí wọ̀n. Ṣe bẹ́ẹ̀ ti rí dáadáa. Ṣé nígbà tí mo lọ ń sanwó oṣù nílé wọn? Ṣé wọ́n wọ̀n bẹ́ẹ̀ nígbà tó fi mí wọ̀n? Ọba ti má kọ̀ ṣù lọ́lé wa. Ọba ti rọra mú mi jẹ́jẹ́. Wà á sọ kó wò wá mi dáadáa náà kó tó. Tí o bá fẹ́ wàhálà lọ gbé oúnjẹ yẹn sí orí tébù. Tí n bá wá gbóúnjẹ yẹn lọ sórí tóbù sọ pé ìyá mi bàbá mi kọ́ lómi ṣé oríṣi olórí burúkú tó kó lọ sílé family house mi yẹn ó máa padà lọ kó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ló máa ń ṣe tó máa ń jẹun wọ̀n náà ó ṣe lójú ọkọ tó ń tì bí lọ́nà àwọn ọ̀rẹ́ mi máa wá síbẹ̀ wọ́n máa jẹun bí ẹgbẹ́ kó wọn fowó tọ́ kí ni problem ẹ ná. Ó dà pé àwọn ọ̀rẹ́ ti dàrú wọ́n ti ya wèrè èmi náà ń ṣọ́ tó bá tiẹ̀ wá kásẹ̀ wá àti mi pé lóòótọ́ o mọ oúnjẹ jẹ o fẹ́ máa jẹun náà lóòótọ́ ṣé mo jẹ́ irú ẹ̀ ṣé mo jọ ọmọ ọdún ẹ̀ ni do I look like your slave? Kí ló ṣe é tó pé o ò lè lọ gba housemaid kó máa dáná oúnjẹ fún ẹ. Mi ò rojọ́ báyìí ti fọwọ́ báyìí lọ gbé oúnjẹ sórí tẹ́lẹ̀ fún mi. Màá ní o mo lè gbé mo lè ṣe kọ́. Kúrò bẹ́ẹ̀ náà lórí ìwé fọwọ́kàn mi ó ti nà mí pa ó ti pa mí ọdún slova jẹ́ kó mọ lóyún tó jẹ́ ẹ́ ṣe ló fẹ́ pa mí ni jẹ́ kó mọ yóò bíbá ìsìn dúró má lọ wá kó ṣẹ̀wọ̀n dànù àwọn tó ní máa ṣẹ̀wá tí rí can you imagine ó ṣe tí wọ́n rẹwà gidi wálé òòrà ẹ̀wọ̀n olóyin òòrà olóòtú wálé ẹ̀wà tí rí lọ tún ní kí n máa ṣe ẹ̀wà tá a máa gbé kalọ́ tẹ́lẹ̀ kò ní jiná mi ìrírú ọkọ ilé rí ta ló fẹ́ pa ó fọ́ ní ìgànṣá ó yẹ kó dúró wò tán ni. Kí Ọlọ́run ọba kó ṣe àmà bá wa tó ilé wa. Sister Mariam, Ọlọ́run ọba nìkan ló lè báyàn tó ilé o. In fact, ṣe rí ilé tèmi ó yàtọ̀ sí pé Ọlọ́run ọba bá mi tò. Ọkọ mi, olówó orí mi, the pillar of my marriage, ó tún tó ilé yìí fún mi. My husband is 1 in a million. In fact, I've come to the conclusion wípé irú ọkọ mi ò exist. This is a man that would do anything for me. À ń tún lè ṣe ni, kò ń ṣe wàhálà, kò náhun, ó mọ ìkẹ́ ìyàwó, ó mọ ìkẹ́ bí ìyàwó, kò sí nǹkan tọ́kọ mi ò lè ṣe fún mi. Ọkọ mi, anything I want, ó máa fún mi. Kódà, when I'm lazy, tí mi ready láti ṣe anything, ọkọ mi ò rí nǹkan kan tó wrong nínú kóhun step in, kó bá mi ṣe. I am indeed blessed amongst women. In fact, ṣe ti gbọ́rú ẹ̀rí ṣá tó bá yan àwẹ̀ àtàdúrà fún mi wípé kí n gba àwẹ̀ àtàdúrà yìí ó wà very important for life mi màá dẹ̀ sọ ọkọ mi mi feel like kí n gba àwẹ̀ àtàdúrà yìí o mi ṣe kí n kan guess what ọkọ mi á step in á gba àwẹ̀ àti àdúrà yìí on my behalf. Wow. Àwẹ̀ àtàdúrà tó wọ́n yóò fẹ́ mi nìyẹn o. Oh my God, my husband is the best. Irú ẹ̀ kò exist tó bá dé máa exist. Wọn ò lè ju bí méjì àbí mẹ́ta lọ ní gbèsè ayé yìí bí àyè tóbi tó nígbà tí Ọlọ́run máa bless mi pátápátá ọkọ mi tún mọ Ọlọ́run ó mọ ìkẹ́ Ọlọ́run ó mọ bó ṣe ń ṣiṣẹ́ Ọlọ́run ó fi gbogbo ara ó fi sin Ọlọ́run ẹ wo. You are such a very lucky woman. Honey, ṣé tó bá jáde òun rá àwọn obìnrin míì ni àbí wọn rí ẹni ọkọ mi ní no don't tell me that kí ló ń fẹ́ máa wo obìnrin mi fún when I have you when I kìíní kan máa ń ká máa fẹ́ lè wá ní
ṣé kìí ṣe kí bàbá yìí ní ìdàtí tiẹ̀ tàṣegẹ̀rẹ̀ díẹ̀ máa wí wow yára ní brain má fọwọ́ ara ẹ̀ tí ọkọ̀ ẹ̀ jáde o màá jókòó mi jẹ́jẹ́jẹ́jẹ́ oh my god my husband is the best mo wá gbàládùra fún yín wípé irú ọkùnrin bíi ọkọ tó máa nífẹ̀ẹ́ yín tó máa gbé yín kárí báyìí tó jẹ́ wípé ìfẹ́ yín nìkan báyìí ló máa wà ní ọkàn ẹ̀ tó dẹ̀ máa tọ́jú yín lọ́lọ́run máa pèsè fún yín. mi ò bọ́ àǹtí kìlẹ̀ rí tẹ̀sí sọ bẹ́ẹ̀. You deserve more than that. ẹ̀yin èèyàn ọlọ́run bí ọkọ mi náà lẹ́yìn ọlọ́run adé pèsè fún yín ní agbára ọlọ́run. àǹtí ẹ̀ tẹ̀ wò obìnrin tí ò lẹ́kọ̀ọ́ tí wọn ò tọ́ rí tí ò wá láti léèrè òun ló máa fẹ́ married man. Can you imagine àwọn ọmọ sí wọn ti èlé polójú wa rárá. Hi honey. Ìfẹ́ mi. O ti ready? Mo ti lọ. All right. Oh yeah. Okay, so my way later. Àwọn ibi tó ń lọ làwọn náà ó lè bá mi fi very like. Okay, what's the problem now? Sure to ready because no, they do more. Oh sure. All right then. Máa pè yín. Ọmọ bíbí o smart gan. Ẹ tó bá dẹ̀ rí ẹ bó ṣe ṣe retí báyìí, wọ́n máa rò pé gbogbo ẹ̀kọ́. Come on, give me some sugar. Okay, so báwo la ṣe máa ṣe báyìí pẹ̀lú cafes? Jẹ́ ká lọ sí glamour. Mi ò mọ ọwọ́ bẹ̀rẹ̀ dáadáa o. Kò sí problem, jẹ́ kí n pe manager wọn. Ó better because ká mọ̀ pa débẹ̀ ká wọlé ní ọmọ pé mi ò fẹ́ jẹ́ kí wọ́n máa rí mi ṣe ṣàmọ̀. Ó yẹ. Mo ti gbọ́ kò sí wàhálà. Good. And before kí n tó pe manager yẹn, mi ò fẹ́ ètò máa ṣe ọwọ́ kan tó máa sọ pé mo kánjú lọ mo ní appointment o a ní meeting àwọn pastors o mi ìfẹ́ yẹn lé mi. Ṣé wọ́n lè ń sọ̀rọ̀ yìí? But má worry. Ṣorí lè ní mo ṣáà rí nígbà tí mo sọ fún ẹ̀rù pé máa tó bí 7 hours 8 hours meeting ni wọ́n ní pé yẹ so gbogbo time ni ìwọ ló fẹ́ lò. Ọmọ ṣorí tó ń bè tí máa fún ẹ máa tó ń bì ẹ gan tó jẹ́ pé máa make sure pé gbogbo ọmọ sọ yẹn ó máa kó pọ́npọ́ bàrà. Tọ́lẹ̀ ìwọ. So I mean ẹ báyìí. O ní ìdúró gbogbo. Are you serious? Gbogbo ẹ̀ ni wàá látọ̀. Gbogbo ẹ̀ ni wàá látọ̀. Èmi gan wà lé ni. Wo àjọ máa mú kan lẹ̀ gan lé ni. Àbọ̀ social. Wọ́n á wò gbà. Fóònù mi. Fóònù ẹ̀kẹ́. Jẹ́ kí n kọ́ ọ. Ó yẹ. Wọ́n gbà. Bí mo ṣe gbọ́ wọn mo bá báwo lọmọ ìṣe fẹ́ ṣe báwo ló ṣe fẹ́ ṣe bọ̀. You know, you were smart enough to make sure that everything lọ. Ó yẹ. Ó dẹ̀ wọ́n pé wọ́n bá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí nǹkan tí wọ́n náà ó kẹ́ dà pé okay, let me call it now. Ṣé tí wọ́n ní? Ṣé vibe kò fi sí àbẹ̀ orí fún ọ? Sísá Miriam ti gbàgbé fóònù wọn o. Picture ọkọ mi nìyí náà. Picture ọkọ mi. Sister Mary mọ ọkọ mi. Ọkàn mi. My heart. Sister Mary fi ọkàn mi save number ọkọ mi. My heart. Ọkàn mi ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. Àbí? My heart. Ọkàn mi. Sister Mary save number ọkọ mi. Àtọkàn mi. My heart. Ó yá sáré. Ó yá sáré lọ. Tètè. Ní òun kò lè sọnù láì lè gbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni. Máa pẹ́ bẹ́ẹ̀. It takes two to come.
Auntie, Auntie. Auntie, fóònù mi ni mo rò pé mo gbàgbé síbi wọn pé kí n wá wò. Ṣé fóònù tẹ gbàgbé náà? Ọkàn mi pè ọ́. Ẹgbà. Ẹgbà lọ́wọ́ mi sẹ́. Ẹ jẹ́ bọ́ báyìí, ń bọ̀. Àǹtí kí lẹ fẹ́ lọ ṣe? Sister Mary. Ma. Mo bẹ̀ nítorí ti Ọlọ́run. Ṣé bí mo ṣe ń bọ́ aago ẹ̀? Ẹ jọ máa bá àwọn jírì ni o. Ẹ make ara yín very comfortable. Comfortable enough. Comfortable enough for a fight. Mo dárí àǹtí. Àǹtí ẹjọ́. Àǹtí mi ò mọ̀. Èyí tó máa gbójú bóyá nínú ọkàn mi. Àǹtí ẹjọ́ ó ti rẹ̀ fún mi o. Pásítọ̀. Àbẹ́yẹn. Ọkọ àǹtí o. Ẹ jà o. Àǹtí ẹjọ́ ó Ẹ má yẹ kí bóyá mo chance ẹ̀yìn o. Mo bọ̀ o. Àǹtí ẹ mọ̀ ń bẹ̀yìn ni. Ẹ mọ̀ wá sọ ẹjọ́ mo bẹ̀yìn. Mo fẹ́ kẹ́ jà o. Gbogbo wa pátápátá ni mọ́lá ẹni ilẹ̀ bá mọ́ bá ṣóhun ní bàrà wò. Ọwọ́ gba lè ṣá ẹsẹ̀ gba pọ́tà wọn ò finú ọ̀ra wọn òwò. Ẹni àgbẹjọ́ o. Ẹ ní believe ẹ you believe it ó bá mi jà ìgbà tó yá ọ̀nà mi ti bá bọ́ gbogbo aṣọ mi lẹ́sìn ẹ̀rí mark lára mi ọ̀rà kí ló yẹ fà yẹn ó ní ká bọ òun abọ́ wọn tó bá bẹ egungun àbí tó bọ ó máa ń gbọ́ dé kí ló tún fẹ́ ó nà mí ajá inú. ó kó rẹ bọ̀. Ẹ wo bàbá pásítọ̀ sọ ọ̀rọ̀ yẹn dáadáa ni o tí pásítọ̀ bá bọ́ gbogbo jákẹ́ẹ̀tì yìí ànàbọ̀lẹ̀ játijàti ni o gbogbo ara pásítọ̀ ti bẹ́ ni mi ò mọ̀ bóyá blow ni o èmi ò mọ irú nínà bẹ́ẹ̀ yẹn ẹ jọ o. ẹ̀yin lẹ fà á bẹ́ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé ó ti pẹ́ kó tó bọ́ ni gbogbo ìgbà tó yẹ kó bọ́ ni mò ń pè ọ̀tọ̀ ọkọ̀ tó gbàgbó mi ìbínú lọ́fà nígbà ẹ̀ mú yàn tẹ́ ẹ dé mọ́jàlẹ̀ kò ní tí ọmọ jẹ́ ń bẹ̀ ni àbí wọ́n jẹun tó bá kó lórí kọ́tà tó bá délé ọ̀ jẹun ó sì ń bá yín ṣiṣẹ́ ẹ kọ́ ẹ sanwó iṣẹ́ rẹ̀ fún kẹ́ ẹ sanwó iṣẹ́ rẹ̀ náà ní kẹ́ ẹ bọ́ ẹ wá kọ́ ọ bọ́ àbọ̀ ti gbàgbé ìlérí tó ṣe ń bọ̀ débi láìwọ̀lá tó di jèmísì àbí ọ̀jẹ̀bùnmẹ́kọ́ yìí ọmọ pé ọ̀jẹ̀bùnmẹ́ lọ ń jẹ́ wàá rè morúkọ nítorí pọ̀ rè gbẹ̀sìn àwọn èbó ọgbẹ̀rẹ̀ ẹ̀sìn jésù wàá morúkọ padà oníwọ̀ james lọ ń jẹ́ ọ̀ ṣe fi dẹ̀pẹ̀ kú ó di james dẹ̀pẹ̀ kọ́ tún yí ahọ́n rẹ̀ dà kọ́ mọ̀ ṣe gùn kiri ká lè mọ̀ pé ọ̀ sínú ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ yìí mọ̀ nǹkan wá yíwọ́ tán nísìn ọ̀ wá padà sọ́dọ̀ mi
níwọ̀ tó ṣe pé kí wọ́n tó rí ọbí ká tó lóyún rẹ̀ ńgbà fẹ́yà rẹ̀ tí mo tẹ̀lé bàbá rẹ̀ tá a lè tọrọ ẹ̀ odindi ọdún 7 ló lò tí ò lóyún àfìgbà tá a lọ sí ojúbọ eégún bàbá rẹ̀ ká tó rí ọbí ọ̀wá dàgbà nǹkan bá ṣetán àwa ní kọ́ máa wá èkínní tó ọmọ sí tó kọ́ máa bọ́ lọ kó sì mọ gbé ọ́ àjẹ́ ọ̀run ni à ń pé gùn àjẹ́ ayé kan ò sì ní bátọ̀ ọ̀run jà ọwọ́ kan kò tán ìṣẹ́fẹ́ mú ọ lómi ọ̀sẹ̀ wá yí padà ṣé wọ́n mọ̀ pé ẹ̀sìn tá a bá ń ṣe tá a ní kò jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ ṣe àkóbá ni bí òkóbá ọ níbi káyà rẹ olóyún ó lè ṣàkóbá níbi kí ọmọ rẹ̀ àyàfẹ́ bí ò bá ṣe yìí ó lè ṣàkóbá bí ajé kọ́ ọ máa ń ná báyìí kọ́wọ́ rẹ ó mọ́tò ẹ̀sìn kan ò ní ká má ṣe ìṣẹ̀ṣe ẹ̀yin lẹ́pa gbogbo rẹ̀ dá èmi kan máa lọ jímọ̀ ọjọ́ jímọ̀ ń ó rù dẹ́dẹ́ wọ́n sì rè kírun fún Mọ̀mọ́dù. bàbá ẹ ṣé mo dúpẹ́ o èmi mọ̀ pé ó nírú yín báyìí tó ń jẹ́ kí ìyá máa jẹ wá àgbáyé á máa dálẹ̀ o mo dúpẹ́ o ẹ jọ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ká ṣe òun ní ká ẹ sọ fún wa gbogbo ẹ̀ kí solution kọ́rọ̀ wá ṣàtì ní solution ṣàní ti tèmi ẹ jọ sá ẹ gbà wá. sòǹsàn wà sòǹsàn wà ntọ́ka wà ń bẹ̀ ni pé èmi ò lè gbẹnu agbóhùnlá sọ̀rọ̀ àmọ́ wọn ò lè dá sọ báyìí wọ́n padà lọ ń wórí ẹbí bàbá mi léèrè ntọ́ba ní kò ṣe ńlá ṣe wọn àmọ́ bóyá o lè ṣe o. ẹ sà kò sí tí agbóhùnlá bá ní kí n ṣe tẹ́ ẹ bá béèrè máa ṣe tó bá dẹ̀ ti ń béèrè máa ṣe ni kò sí máa ṣe ọtí máa ṣe. nàkàsí ọmọ aláìgbọràn orí pọpọ yíwọ ọlọyọ ìbáyí dande mọ ni ọtúrí bí ọpọn ọfà ọtí tọyàwó ìtẹsí òṣèlú ilẹ̀ sí ọ ẹsìn ọpẹ amẹsọrọ ẹgbọ ti sọ bẹ́ẹ̀ wọn bẹ béèrè ntọ́ba sí ẹ padà wá gbọ́. ìwọ kọ́ lọ sọ pé gbogbo ntọ́ba ní kò ṣe ọ ṣe nígbà yà mí. but ok èmi ò mọ̀ pé báyìí ló ṣe máa rí alright nígbà tí mo ti ṣe mistake yẹn alright now kí la lè ṣe to appease the gods I mean we just have to do something. I'm a man of God who talk to millions of people, preach on air and people listen and watch me talking. So what can we do to appease the gods? Kí la lè ṣe fẹ́gun yẹn sìn tí ò ní ṣerú ẹ̀ mọ́. ṣé o ní gbogbo ìbò tó kọ́kọ́ sọ èmi ò mọ̀ gbọ́ padà sọ ìtí mo gbọ́. nǹkan wà tá a ṣe nǹkan kékeré ni gbogbo tí mo ń bí yín nǹkan kékeré náà ni. lọ́tẹ̀ yìí yóò wúre fún ọ tó bá ti wúre fún ọ gbogbo nǹkan ó padà bọ̀ sípò àmọ́ ṣọ́ọ̀ṣì ni ó ti wúre fún ọ ọkùnlẹ̀ lórí kọ́tà yín tó máa ń dúró òun náà wà jáde ńbẹ lójú gbogbo àwọn ọmọ ìjọ yọ wúre fún ọ ọtán jẹ́sẹ̀. Baba, that does not make any sense. Yes ẹni tí mo fẹ́ sọ ni pé n tẹ́ ẹ̀ sọ yẹn mi ò rò bọ́ ẹ má bínú ohun kan dání. mo rí pépé wá. rárá sà kó tó di pé mo tiẹ̀ kọ́kọ́ sọ pé kò ṣeé ṣe náà ṣé ìgbà táwọn èèyàn bá sí ń bẹ̀ lálẹ́ I mean you can handle the security amúbáyé máa tó láti wàá ṣàdúrà fún mi bẹ́ẹ̀ tí iṣẹ́ dẹ̀ máa lọ. lórí irọ́ ni gbogbo tọ́ wí ojú gbogbo àwọn èèyàn lọ́sọ̀ọ́ gangan kì í ṣe night vigil tẹ́ máa ń ṣe wọn ọ̀sán gangan vigil ni ọ̀sán gangan. tó wà ní church tó ń gbàdúrà lọ́wọ́ bí ìjọ Sunday. táyé wọlé rí rẹ pé. ẹ wo bàbá ọ̀rọ̀ tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ yìí kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀ ní o kí eégún wọ inú church kó tún máa wà dúró níbẹ̀ kó dúró sórí altar tí pastor James máa ń ṣe ìwàásù kó wá náà ń wúre tí gbogbo ìjọba ẹ ká kúkú sọ fún gbogbo èèyàn kan tá a ṣe nígbà náà àbí. àìsàn eégún bùnmi láyéwọlá yèmísì ọjẹ burúkú yá tí eégún bá nawọ́ mọ́ lẹ́kẹ̀ẹ́. kí ló gbé yọ kúkú mọ̀ nǹkan tá a kúkú ṣe nígbà náà.
gbàgbé nǹkan tó sọ fún wa ní tábà fi lè jẹ́wọ́ you know what's gonna happen to us and that's gonna be more deadly than what's happening. We got to look for solution. Baba ẹ kàn ẹ má bẹ̀rù ẹ ràn wá lọ́wọ́ ni ṣé kò sí nǹkan mẹ́ta lè ṣe jù lọ. ó sọ̀fẹ́ kí ìyá rẹ̀ ó lè kàn sí kí gbogbo nǹkan ó dojú rú àfi bẹ́ẹ̀ wo àfi kí eégún wọn dúró lórí kọ́tà lójú gbogbo àwọn èèyàn kọ́kùnlẹ̀ síbẹ̀ yóò gbé sìnáàbù lọ́wọ́ yóò fi wúre yóò wá tú sí ọ lórí ọ máa wá sọ pé ìrísẹ́ gbogbo àwọn ọmọdé ó sì máa bọ́ ọ ṣàṣẹ. mẹ́wàá ṣe yín pàápàá ṣé ńgbẹ́ mú kínní tẹ́ẹ̀kì bọ́ àjálẹ̀ tó ń tiṣẹ́ fún ọ nínú òhòlẹ̀ tó wà tó ń gbádùn yùngbà èyí rèé o tọ́ọ̀rẹ́ kó sí kíní aṣọ olótùtù yìí ṣé ìwọ rí eléyìí wọ̀ ń gbà náà kí ló kọ́ tó máa ń pe ìyàwó rẹ mọ̀mí sí o kọ̀ rí báyìí o wàá dúró ẹ̀wọ̀n tó gbé sọ́rùn bí ìgbà wọn fẹ́ di ẹyẹ ajé ìbòmọ́lẹ̀ nígbà tẹ́jọ wá bí tẹ̀ ń ṣe wúruwúru ńgbà náà bẹ́yàn bá rí yóò rò pé òun ni olórí àwọn ìyá lọ́jà alágbàdo ni èyí rèé o wo ẹ̀wọ̀n tó gbé sọ́rùn mọ́mọ́ iye tí ń ta mọ̀ ń rí lórí àwọn ará àrùn èbó ọ̀rá sì wo sọ ọ lérí fún mi ńgbà náà. mo lérí ó dá ẹ má bínú kí ni ká ṣe báwo la ṣe fẹ́ ṣe. ẹ jẹ́ bèrè nù ká kọ́ yín lẹ́kọ̀ọ́ sọ́tàn ẹ̀gbọ́n wò ó lọ́nu bábùlù èèwárọ̀ tó wúwo ń bẹ̀ wọ́n sọ fún wa pé Jésù sọ pé nínú ẹsẹ̀ kẹsàn-án sáwọ́ ẹsẹ̀ tó bá kà fún wọn kọ wúrí tó bá sì pé ẹ bá purọ́ fáwọn ẹ ní ẹsẹ̀ kẹsàn-án orí kẹẹ̀ẹ́dógún wá kàn bẹ̀ kọ́ sọ fáwọn aráàjọ o kọ́ ní ibi kọ́ wárọ́ pa fún wọn pé ọ́ pìdán fún wọn kọ́ sojú wọn. ṣíngù. wọ́n bá ṣe kó ló ra masaka ìyá yìí o. àpè àyájọ́ ọ̀dọ́ yín ń bí o. ẹ wọ́n gbọ́dá sí ẹ wá kankan sọ fáwọn ọmọ ìjọ. àbí kí n fọ́ ọmọ yìí o wọ́n fi báwọn ọmọ ìjọ sọ̀rọ̀. dànù. James ti lè jọ. kí ló ṣe ń tàn bí báyìí kí ló ṣe tó fi gbogbo inú ilé rẹ̀ tó wá sùn sílẹ̀ lẹ́yìn tàn bí báyìí ṣàtẹ́gùn làwọn ní òtò inú ilé ni. dídí sókè ìta gbangba ló wà tó sùn tó bẹ̀rẹ̀ sí yí kiri. báwo mo ṣe débi. béèrè lọ́wọ́ mi wọ́n ló jẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe dé ìta ń bì báyìí. wait a minute mo gbé bible dání mo pray after reading the bible mo dẹ̀ sọ̀rọ̀ sórí bed yes. báwo mo ṣe wá débi mi ò dẹ̀ mutí báwo mo ṣe fẹ́ débi. ẹsẹ̀ mi wá tún ẹ̀ débi ni. James ó jẹ́ kí n béèrè same question lọ́wọ́ ẹ̀ because mo béèrè lọ́wọ́ ẹ̀ sí òyìnbó ẹ̀ ti pọ̀ jù kí ló ń ṣe ń ta gbangba tó wá sí ẹ̀ náà tó bọ̀. I don't know orí bẹ́ẹ̀dì ni mo sùn sí. ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó ní ìdí àbójútó lọ́sọ̀gbọ̀n ọmọ nínú gbogbo àgbọ̀n àkọ́bá ni. ìgbà tí òpin ayé bá dé oríṣiríṣi là ó máa rí ohun tí ó ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù èké á dìde ayédèrú ìran àgbáyé kan. ní orúkọ Jésù agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ pẹ̀lú ìmísí. kí ọyún ní nẹ́mọ̀. agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ agbára ìpè tó ní tí n bá ti fọwọ́ kàn án àlàáfíà yóò dé wá ní orúkọ Jésù àlàáfíà á bá ẹ. ní wọ́n fàyà sísè òkúta òwúrò sàkàlẹ̀ bá ṣe kó lọ́pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ṣe kúrò sàkàlẹ̀ bó ṣe kó lọ́pọ̀pọ̀pọ̀pọ̀ ṣe kúrò ṣe kó yàtọ̀ ṣe kó yàtọ̀ ṣe kó yàtọ̀ sàkàlẹ̀ bá kó kó yàtọ̀.
fóònù ìwọ ló wá ìwòsàn lọ sí ọ̀dọ̀ Pastor James ó dẹ̀ ti rí ìwòsàn ohun tí Pastor James fẹ́ fi gbà lọ́wọ́ ẹ̀ àìsíkì ẹ̀ ọ̀la ẹ̀ ìgbéga ẹ̀ àti díẹ̀yàn láyé ẹ̀ kó gbéra nísìnyí kó lọ pa Pastor James. ní báyìí àgọ́ ara ẹ̀ tó ti gba ìwòsàn kó padà sókè. Ọlọ́run tí a ò sìn ó ń gbọ́ ẹ̀sọ́ dorin ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà. Praise the Lord. Mo sọ fún yín pé Ọlọ́run wà síbẹ̀. Mi sọ fún yín pé Ọlọ́run wà lórí òkè yìí. Mo fi gbogbo agbára sọ wípé Ọlọ́run tó wà nínú ayé bàbá wa. Ẹ wo ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Ẹ wo kí ló mú ọkàn mi balẹ̀, kí ló mú inú mi dùn, ó ní wípé ẹ̀mí Ọlọ́run tó wà nínú ayé bàbá wa ó ní agbára sí. Láti má gbà wá ní àsìkò tó pọ̀, mo mọ̀ pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ìjọ yìí kò ṣàjòjì sí wa. Àmọ́ lóòótọ́ ló sọ pé mírèkù ohun tí ò ní ṣẹlẹ̀ ni tó ń ṣẹlẹ̀. Àmọ́ nítorí ẹ̀mí Ọlọ́run àtagbára Ọlọ́run náà tí ó ń gbẹ́nu bàbá wa tó. Hello. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́, sọ fún pé èṣù ti pòfo. Sáré sọ fún kò ní èṣù ti pòfo. Sọ fún pé nínú ayé mi èṣù ti pòfo. Bàbá wa sọ nǹkan kan fún mi. Wọ́n ní pé àìmọye àwọn nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. Pàápàá jùlọ tó jẹ́ ìṣẹ̀ṣe. Tó jẹ́ àwọn nǹkan ìṣẹ̀ṣe. Am I speaking your mind? Yeah. Tí wọ́n sọ pé nǹkan ìṣẹ̀ṣe, àwọn nǹkan ìbílẹ̀, lóòótọ́ kò tí ì yé mi fúnra mi. Àmọ́ ẹ mọ̀ pé àrà ọ̀tọ̀, àrà ọ̀tun lóríṣiríṣi ọ̀nà òun ni bàbá wa fi ń gbà ṣiṣẹ́ Ọlọ́run. Wọ́n ní dírámà wà lónìí. Ẹ ṣeun. Wọ́n wá ní àwọn nǹkan náà bí àwọn nǹkan ìṣẹ̀ṣe tí àwọn èèyàn máa ń pè. Ọ̀nà wo ni wọ́n fi ń pè é? Ọ̀nà wo ni àwa fi ń pè Ọlọ́run? Báwo ló ṣe yàtọ̀ ọ̀tọ̀ síra wọn? Ẹ jọ̀ọ́, àwọn nǹkan ìṣẹ̀ṣe wo ni olúkálùkù màmá wa, àwọn nǹkan ìṣẹ̀ṣe wo lẹ mọ̀ tó wà ní ayé àtijọ́? Ẹ máa bọ̀. Ẹ ṣe rí àwọn òṣèṣe nǹkan òṣèṣe tó wà láyé àtijọ́
kò sí eléyìí tó wà láyé àtijọ́ tí ò sí lóde òní bí ìṣẹ̀ṣe bí orò bí òòṣà bí eégún gẹ̀lẹ̀dẹ́ jìgbò lóríṣiríṣi àmọ́ àwọn bá bàbá wa dúpẹ́ lẹ́nìí à ń bá bàbá wa dúpẹ́ lẹ́nìí pé olúwa wá dìídì fà wọ́n yọ nínú ìdílé wọn wípé ẹ ṣe ó dìídì fà wọ́n yọ nínú ìdílé wọn wípé mo ṣetán mo fẹ́ rán ẹ níṣẹ́ sí àwọn ọmọ aráyé láti fi oúnjẹ mi bọ́ wọn láti fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ wọn sí ọ̀nà bàbá aláwọ̀ gbowó. ẹ ṣe gan ẹ wo ara tí à ń sọ nìyẹn ara tá à ń sọ nìyẹn lóòótọ́ nígbà tí mo ní kó sọ àwọn ìṣẹ̀ṣe mi ò mọ̀ kí màmá wa máa lọ tó level tí wọ́n lọ yẹn àmọ́ mi ò tí ì mọ drama tí wàá fẹ́ ṣe wọn ò dẹ̀ tí ì fi hàn èmi ṣẹ́yìn mọ́ ẹ̀yin akọrin ẹ jẹ́ fún bàbá wa láyè àbí ṣé dádì. bí àwọn drama wọn máa dojú àbí. gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ àwọn tí wọ́n fẹ́ ṣe drama náà tí wọ́n fẹ́ fi ìyàtọ̀ hàn wá nínú ìṣẹ̀ṣe àti agbára Ọlọ́run ẹ máa bọ̀ ní kíákíá báyìí ká má mú ọjọ́ ṣolókùn ẹ pàtẹ́wọ́ fún wọn. àbíjú àdàbà ti jẹ láwùjọ àṣà àbíjú òrókò ti jẹ ní gbàgbọ́. Ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé abèrè pọ̀ lọ́rùn mi dá wọ́n lẹ́ni tá a dáṣọ fẹ́nìyàn ó ṣebí tọrùn rẹ̀ là ń wò má jẹ́ káyé sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀ látara mi kó tó dá mi lóhùn. Àṣírí pẹpẹ ooo Níṣọlá ìgbé ni fún ìyà jẹ bìrìbìrì ooo ìmọ́lẹ̀ àtàn sùúrù àtàn nínú ayé ẹ ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tójú ká mo ti ṣẹ́gun ayé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni forí ti dópin là ń gbàlà o ẹ má ṣe jẹ́ kókó iṣẹ́ rẹ̀ torí mo ti ṣẹ́gun ayé ẹ mójú